Kí lorúkọ yín? Orúkọ tèmi ni Jamiu Lasisi. Ẹ tọ́mọ ọdún mélòó? Mo 40 years ni. Ọmọ ìlú wo ni? Mo jẹ́ ọmọ bíbí ìlú Ghana. Ọmọ Ìbàdàn ni mo wá láti kékeré. Kí ló gbé yín débi? Wọ́n ní ipa ikú Fúlàní tó kú ní ó gbé wa débi. Kí lẹ̀yin mọ̀ nípa ẹ̀? Mi ò mọ nǹkan kan nípa rẹpẹtẹ ju pé ọ̀rẹ́ mi ni babaláwo. Ọ̀dọ̀ tèmi dẹ̀ jìnnà sí ọ̀dọ̀ wọn. So ó jẹ́ nǹkan tí ó dúró tì mí báyìí mo ní ìṣòro. Ó wá pè mí ọjọ́ kan. Ó ní machine mi náà ní ìbọn kò mọ machine gùn. Ó wá pè mí pé àwọn nídìí ajá. So pé kí n wá lọ bá àwọn ajá nígbà mo dẹ̀ dé bẹ́ẹ̀ mo ní à. Ṣé kí ló dé tí ẹ fẹ́ lọ ajá wá ní iṣẹ́ kan tí òun sọ pé a fẹ́ ṣe pé tóun bá ti ṣe pé òun ó fún mi bẹ́ẹ̀. Pé ṣé àwọn làwọn nídìí ajá sí pé kí n wá bá òun gbé Ọlálékan lọ. Mo dẹ̀ gbé Ọlálékan lọ sí ibi tí wọ́n ti lọ ra ajá. But ó ti bọ́ sínú àwẹ̀. So kó tó di pa dé ọwọ́ ìrọ̀lẹ́ ni. Mo dẹ̀ sí jájá lẹ̀ tí mo wá ní mo fẹ́ lọ bake ní ilé. Bí mi ṣe já wọn lẹ̀ mo lọ ilé nìyẹn. Mo bá di bí ijọ́ kẹta. So ó wá pè mí pé kí n yọjú sóun máa lọ bá wá gbé ẹ̀tù fún mi. Ó ní mo níbò láti máa lò. Ó ní ọtí lá máa fi lò pósù ṣùgbọ́n kí n jẹ́ kí àáfà àtọkọ̀ òun pé kí n jẹ́ ká àáfà yẹn ó dé. Ohun tí mo rí mọ̀ náà nìyẹn. Ìgbà tán ní wọ́n mú wọn láti Apòmù. So kí n tó gbọ́njú yẹn ọjọ́ ti lọ. Bó ṣe láti ọjọ́ kejì tán ni wọ́n gbé wọn lọ s'Óṣogbo ni mo wá bí fún alára mi. Ká ní mo mọ̀ pé bóyá àbí irú nǹkan báyẹn ni ìyẹn kò possible kí n fẹsẹ̀ ara mi rìn wá sí ibí. Ohun tí mo rí mọ̀ náà nìyẹn. Nígbà wọ́n dẹ̀ bèrè statement ó ní gbogbo wa náà lájọ mọ̀ sí gbogbo wa lájọ ṣe sí. Ṣé babaláwo ti máa ń fún yín lóògùn bẹ́yẹn tẹ́lẹ̀ rí? Ṣé babaláwo ọ̀rẹ́ mi ni tí máa ń fún mi ní nǹkan ọ̀rẹ́ mi ni. So ìgbà tí mo ní ìgbà mi kàn fín pààtì yẹn mọ́ lọ́wọ́ mi kàn fín ìpànìyàn mọ́ lọ́wọ́ rárá. Àtọ̀. Ṣùgbọ́n ẹ̀gbọ́n sọ pé yín náà ní ìdí owó. Pé mo níṣẹ́ tí mò ń ṣe ní ọwọ́ but òun náà ni babaláwo mi ọ̀rẹ́ mi ni. Òun náà babaláwo mi ló bá fẹ́ bọ́ ló lè pé kí n bọ́ ní ọba lọ́jọ́ ọ̀yà. Ó lè pé kí n lọ sí sàárà. So ó lè pé kí n bọ́ rí. So nǹkan tí ó máa bá mi ṣe náà nìyẹn.